lọ́dọ̀ ànábì máa avoid wọn anytime tó bá ti gbé wàhálà wà bá pé n tó fẹ́ fi gbilẹ̀ ìlú Mẹ́kà yìí sẹ̀ gba ọlọ́run ẹyọ kan ní ká má ṣàwọn sáwa mọ́ o ò lè rí gbẹ́jọ́ bíbà ẹ̀ ọlọ́run anytime tánàbí wa tó bá ti wá ànábì máa avoid wọn ọlọ́run wa ni alátùkọ́tìlù ó ṣe ní báwọn jà kọ́ọ̀mà náà kùsù àìmọ́nùkún àwọn tó jẹ́ wípé lẹ́yìn ìgbà tó ti bẹ́ẹ̀ àdéhùn ìdèbíyà pé àní kò ní sí wàhálà àwọn náà kọ́kọ́ wá kógun wá bẹ́ẹ̀ àwọn náà gbìyànjú àti ilé ẹkún òǹlé kí ló dé tó ní báwọn jà so kẹ́lí bá mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni defensive war lókun tánà bí jà. ẹ wo bí intẹ́ túnbẹ̀ yẹn ẹ máa gbọ́ ẹ wo 12 lọ́rọ̀ ó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wà iná kàṣú imanahum tí wọ́n bá tú ìgbàgbọ́ wọn their faith oye member the adihim lẹ́yìn tí wọ́n bá yín tán ti bá yín ṣe àdéhùn kí ni àdéhùn tán máa ń ṣe ń bẹ̀ yẹn náà ni à ń bẹ lábẹ́ ẹ̀yin ẹ mọ́ pa wá wọ́n máa wá san jizya. à ń bẹ lábẹ́ ẹ̀yin kọ́ o mélòó ní ìsìlámù gbàgbé bẹ́ẹ̀. ẹ máa gbọ́ tí wọ́n bá ní ahad ẹni sùúrù tán bá ní ahad bainahum. ẹ jẹ́ ìbéèrè kọ́kọ́ lọ́wọ́ yín ètò láyé. ẹni sùúrù ẹ jẹ́ ìbéèrè kọ́kọ́ lọ́wọ́ yín. ẹ jẹ́ ìbéèrè lọ́wọ́ yín. ẹ jẹ́ ìgbà tí ìsìlámù bẹ̀rẹ̀ àti ànábì mélòó ni gbogbo wọn sí àwọn aráàlú Mẹ́kà tó ń fèsì ẹ̀ nígbà tẹ́ ìpínlẹ̀ sí jíjíà pé àwọn tó bẹ lábẹ́ wọn hello brother mi ànábì lágbára lórí àwọn ará Mẹ́kà ń báyìí. hello brother mi títí tá ànábì fi pé 12 years tó fi kúrò nímọ̀ tó fi kúrò Mẹ́kà lọ Mọ̀dínà kò sẹ́ni tó fèsì ẹ̀ 12 years là ànábì lọ Mẹ́kà kó tó lọ. ṣẹwá ní tẹ́ ń tú iṣẹ́ àti festival ló ti bẹ̀rẹ̀ lànàbì lò ní Mẹ́kà ló fi sùn ló fi jí báàsì hello ó di 12 years yẹn báàsì ogun kankan ò dẹ̀ sọ̀kalẹ̀ fànàbì ní Mẹ́kà tẹ́ ẹ bá lẹ́yọ kan fún mi. èmi ò bá ń jiyàn sẹ́yìn. nígbà tí wọ́n invite ànábì lọ Mọ̀dínà àwọn ìdílé Khazirati àti Aus tí wọ́n invite ẹ̀ kó wá yanjú ìjà ànábì tún lo extra 5 years ní Mọ̀dínà báàsì ogun sọ̀kalẹ̀. ànífàsì táwọn pa iṣẹ́ nígbà tó padà sílùú Mọ́kà náà bá ṣàdéhùn ní Hudaybiya pé Mẹ́kà tó fẹ́ wọ̀ yìí in the first time náà àwọn náà kọ́kọ́ lè kúrò ní Mọ́kà. ṣe bí ṣe bí nígbà tó fẹ́ ṣe fatu Mọ́kà ní ọwọ́ gbẹ̀yìn ìtí mò ń bi ilé rẹ̀ ni pé ẹ fún mi ní fásì Kùránì tó sọ pé wọ́n bá nẹ́bì jagun filibidaya nígbà tá nẹ́bì bẹ̀rẹ̀ ìpèpè ní Mọ́kà. ṣé fásì tí mo fún yín ò clear tó pé they are the first person tó kọ́kọ́ lé ẹkún lé. ilé ànẹ́bì kò lé o. ẹ̀ka fásitì ẹni dárúkọ àwọn tí wọ́n lé ànẹ́bì kò lé gagbọ́. ẹ̀ka fásitì yẹn sẹ̀. ẹ dárúkọ àwọn ẹ máa gbọ́. ṣé Kùránì jẹ́ ìwé tó máa kà tó máa kà. ẹ máa gbọ́ ó ní áàdù yìí hello áàdù tí wọ́n ṣe ń bì òun náà ni áàdù méjì áàdù fatihu Mọ́kà pé ànábì kò ní wá ṣe hajj kan tó ṣe kọ́tìrún rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun dẹ̀ ni áàdù káráfánù táwọn ọmọ ànábì máa ń gbà lójú ọ̀nà pé ká jẹ́ kí káráfánù àwọn máa lọ pé wọ́n yìí jẹ́ kí káráfánù àwọn lọ òun ní gbogbo gazawatu tá ànábì jà tán pè ní rédìn. eléyìí ń sọ̀rọ̀ rédìn fásitì tí mo ní kẹ́ẹ̀ka in tó ń ṣàlàyé ni pé they are the first person they are the first person tó kọ́kọ́ gbé ogun tiẹ̀ ṣé ẹ̀ka fásì yẹn ni. àníkẹ́ ẹni sùúrù sẹ́ ó ní wà iná kẹsù imanahum tí wọ́n bá tú ìgbàgbọ́ wọn tí wọ́n bá tú promise tẹ́jọ ṣe. promise wo. promise ahadu máa ń tán pè ní ahadu ni bayna ali Makkah wa ali Madina. ọ̀ya mò ń gbọ́ yín ẹ wá kapasitatin. mi tí kàdélẹ̀ jẹ́ kàdélẹ̀. ó yẹ kàdélẹ̀. ó yẹ báyẹn ó ní wàtọ́ àánú fídì nìkùn. oye tí wọ́n dẹ̀ jẹ́ni tó ṣá ìgbàgbọ́ sí ẹ̀sìn yín fàkọ́tìlú àìmọ̀tàlì kùfùrì tó bá rí bẹ́ẹ̀ ó yá bẹ̀rẹ̀ sí bá àwọn ẹlẹ́bọjà Allah ló kọ́kọ́ àná. ó yẹ mẹ́yẹn. aláwọ̀ náà sí ogun ẹ̀ka pásítátì ìgbàgbọ́ ò sí fún ẹ ló àìní sùúrù mi tí ìdé 13 náà 12 mò ń kà yìí. ó yá mo ń gbọ́ yín. mo ń bọ̀ náà. ẹjọ́ kọ̀ọ̀ká. ẹ fún mi ìṣẹ́jú kan ṣẹ́rí àkọ́kọ́ ohun tí mo fẹ́ sọ ni wípé ṣẹ́rí gbogbo evidence àbí gbogbo ọ̀rọ̀ tí ètò láyé mú wa ṣe ń gbọ́ mi gbogbo ọ̀rọ̀ gbogbo evidence tẹ́ mú wa ìkẹyọ̀ kan tí mo nídìí lọ́dọ̀ yìí tí mo fẹ́ gbé rí ni wípé ní gbogbo ohun tí ẹ̀ ń kà fẹ́ sọ náà wípé
wọ̀n kan pé àwọn apààyàn ló wà ní Islam èwo ló ti ṣẹlẹ̀ sí nínú lásìkò tẹ̀wá nínú Islam gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo sọ wípé. ẹ fi tò láyé lẹ̀ wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ẹ fi wọ́n lẹ̀. ok mo ń bọ̀ náà o criteria. So intent sọ fún mi sí ni pé ó dìgbò bá wá fi kú ká mi mọ́lé kí n tó pariwo. ikú wọn náà fi ká yín mọ́lé. tèmi Dr. Saraf wọ́n lọ fi kú ká Dr. Saraf mọ́ ní yóò ní ṣe bó pariwo síta. ó pariwo síta. àbí ṣe Dr. Saraf ò pariwo síta ariwo tó nítorí wá gbogbo pàṣẹ ilẹ̀ ìlú gbọ́. jẹ́ kó pamọ́ àbí. mo ń bọ̀. àwọn àsọkúsọ nínú àwọn àwíkòwé àwọn àsọkúsọ àwọn rádaràda a rí nínú ẹni tó lọ́wọ́ pa wá eléyìí jẹ́ táwọn ọ̀gá wọn kọ́ wọn tàbílẹ́ẹ̀dì àwọn máa gbẹ̀yàn pa tó bá ti takò wọn mo fẹ́ kí gbogbo ilé ayé kó nóòtì ọ̀rọ̀ yìí gbogbo àwọn DSS Nàìjíríà kó nóòtì ẹ̀ tí ẹni kíkẹ́ni tó bá wá dé ìlàjẹ̀dẹ̀ lásán gbogbo ọ̀gá tàbílẹ́ẹ̀dì Nàìjíríà bá ṣé kò sí Apá ni wọ́n sọ láàrin yẹn, ilẹ̀ brother, Yorùbá ṣé ẹ rò pé ni wọ́n àwọn ṣe mélòó náà ti pa tẹbí tẹbílíkì wà láàrin ilẹ̀ Yorùbá ń bí mélòó náà ti pa. mo ń sọ fún yín pé kí ní yes mo mà dáràn. ètò láyé tẹbílíkì wà láàrin Yorùbá náà mélòó náà ti pa. ẹni sùúrù ẹ farabalẹ̀ náà ẹ ok ẹ gbọ́ Mufti náà ẹ gbọ́ tóun náà sọ ẹ gbélé ẹ gbọ́ tí Mufti sọ. kí ni Mufti sọ. àbáyé ẹ jẹ́ ẹ gbọ́ ẹ mọ́. ẹ padà sí wọn tán kájà rí. ẹ̀kọ́ wọn ni wọ́n máa ń jagun ẹ̀kọ́ wọn ni wọ́n ṣe máa wẹ̀ ẹbí àríwí sọ pé gbogbo ọmọdé bá bí gbogbo ọmọdé bá bí pátápátá irú ẹ̀kọ́ tẹ gbọ́dọ̀ kọ́ tó jọ̀rọ̀ ẹ̀yà láti lé òun ni bóòlù yẹn ṣe máa ń mú bí ẹ̀ ṣe máa wẹ̀dò àti bí ẹ̀ ṣe máa sọ̀tì ó kì í pọ̀ bá kọ́ lé bá ìyá rẹ̀ ọ̀mọ́ ilé kí wọ́n mú ma ọmọ ṣe ọmọ ilé kí wọ́n kan tí ò ní sọ̀tì ọlọ́mọ bí ilé rẹ̀ lẹ́gbẹ́ àrùnkùnrin àti láti sọ̀tì èzè ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀rú tó wà pàṣẹ pé tí mo bá kọ́ ọ̀tá kí ni ó fi ṣe àìmọ́ ní ẹ̀kọ́ wọn má dàjẹ́ àdì ẹ má mú nǹkan tó pọ̀ tó ń bẹ jù pé olùwíwẹ̀ gbogbo ọmọ ilé kí wọ́n mú olùwẹ̀ gbogbo ọmọ ilé kí wọ́n lè sọ̀tì ẹ bá ta rọ́bà ní ìsẹ̀ ẹ̀yẹ ẹ̀fẹ́ pa o. bàbá sẹ alukurani ló ń ka yìí sẹ èmi níbo lọ nílé ìsọ nǹkan tó bá wù ú níbo lọ́lọ́run ti pàṣẹ nínú Quran ṣọlọ́run tó ní Ọlọ́run tó sọ pé láìkírafì dín kò sí ìfipámúyàn nú ẹ̀sìn ṣé kò mọ tó sọ. láìkírafì dín ẹ máa gbọ́ nígbà tí Muhammad bẹ̀rẹ̀ ẹsẹ̀ mọ́kànù tí ò tí ì ságbára tó fi parí ẹ iṣẹ́ lọ wò ló gbàtí bá balẹ̀ sí yẹn bọ́ọ̀dù sọ̀kalẹ̀ ṣé yóò jẹ́ kán pa àwọn bíi Jésù ni òun ló ní láìkírafì dín nígbà tí agbára dé ṣé fásì ogun ò sọ̀kalẹ̀ ni. fásì ogun tó sọ̀kalẹ̀ ṣáà bí ló lọ ń bá wọn jà ní àbáwọn náà gbógun wá bá. báwo ogun àkọ́kọ́ lọ́n pè lógun Bádàrù kí ló fogun Bádàrù ṣáwọn àwọn ọmọ ànábì kan ló pààyàn. ẹ ṣe rí ọmọ ànábì kan kò pààyàn ní ìrí fásì kankan nínú Quran. níbi tó ti fẹ́ lọ jí caravan àbá ìdè ló fásì wà ní Quran náà ẹ mú wá fún wa náà ẹ mú fásì wá fún wa náà nínú Quran náà. àbá mi ẹ bèrè mà sábàbù Ghazwatul Badr. ẹ fi sábàbù lẹ ẹ fún wa ní fásì Quran. afáàní tí máa fa nǹkan. a ní ẹ fi sábàbù lẹ fún wa ní fásì Quran náà. ẹ máa gbọ́ ẹjọ́ ní sùn ẹ̀yin lẹ́lẹ́fẹ̀ẹ́ history bẹ́ẹ̀ bá wá fẹ́ history nísìn ó kú bí tá a fẹ́ wá yẹn gbà. mo bọ ẹni sùúrù. gbogbo ogun tí Muhammad jà ó kú bí tẹ́ ẹ ti fẹ́ rí. ẹ ṣe rí kò sí ní ta fẹ́ fogun mo ń bọ̀ àfa ìtòláyé kò sí ní ta fẹ́ fi ogun tí Muhammadu jà kò sí ní ta fẹ́ fi ṣe because ó ti di past. ó ti di past but n ta fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ṣé ànábì ló ń force àwọn èèyàn láti gba nǹkan tó gbé wá ni. bá jẹ́ pé àbá ò fẹ́ ká ṣe gbogbo nǹkan yẹn mọ́ kí ló dé tó wà nínú Kùránì wípé ànábì lẹ́lẹ̀ àríkọ́ṣe tẹ́ lè máa kọ́ṣe rẹ̀ n tó bá ti ṣe ni ẹ ṣe lẹ́ẹ̀fì ojú rere Allah ànábì jagun ẹ wá ló di pass àwọn èèyàn ò mọ̀ jagun wọn mọ̀ pààyàn. torí pé òun ló mú Kùránì wá fún wa òun lọ́lọ́run fi Kùránì ránṣẹ́ sí ó dẹ̀ act according to what God revealed to him so ẹ wá lè fún mi fáàsì kankan nínú Kùránì tí Ọlọ́run ti ní ẹni tí ò bá ti ṣe ẹ̀sìn ẹ tí ò bá ti ṣe ẹ̀sìn ẹ kódà àyà kan tún wà ní Suratu Yunus Ọlọ́run ní tí Olúwa rẹ bá fẹ́ ni gbogbo ẹni tí ó wà lórí ilẹ̀ ní gbogbo wọn ni wọn bá jẹ́ olùgbàgbọ́ òdodo wọn bá jẹ́ ọ̀kan pátá ìwọ a lè máa mú àwọn ènìyàn lágbára títí wọn yóò fi jẹ́ olùgbàgbọ́ òdodo bí is a question Ọlọ́run béèrè lọ́wọ́ ànábì so fẹ́ fọ́ọ̀sì wọn ni tó wọ́n máa ń ká ànábì lára. hello ẹni kí n fún yín ní báàsì bíi tí Allah ti pàṣẹ pé ẹ pa àwọn ẹlẹ́bọ. bẹ́ẹ̀ ni. ok ẹ ṣí Quran 9:29. àwọn tó gbógun tì í ni o 9:29 ó yẹ ká lọ́dọ̀ yín. ẹ̀yin náà ní kẹ́ ká gbọ́ ẹ ká jáde ẹ̀yin ti tètè débẹ̀ mi ì débẹ̀. Suratul Anfal mi ò tí ì rí o.
verse 29. ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ní atmi ẹ bá wa sọpọ́tì page àfáà yìí o ẹ bá fún wọn látmi kẹ bá pátá fún ẹ jọ. ṣé ṣúrátù àǹfà ni àbí kí ni? ok ṣúrátù Tawba nìyẹn 1:9. ṣe rí the same verse ẹ lọ mú wá yìí èmi ti fún yín ní root ẹ verse 13 10 dọ́ọ̀jì ẹ tẹ́ ẹ fẹ́ kà á. bí ti báwo ṣebí àfáà yẹn ni ò jẹ́ nǹka kí n lè tó ti gbogbo àfáà yẹn ló dá mi lọ́wọ́ kọ́. ó yẹ ẹ ka verse 13 náà ẹ ka verse 13 náà ẹ ka. ẹ jẹ́ kí wọ́n tú ẹ mọ̀ gbọ́ ẹ jẹ́ kí ètò láyé ó tú ẹ fún nísìnyí kó tú délẹ̀ kẹ́yìn náà dẹ̀ wá káwa náà dẹ̀ wá sọ kọ́mẹ́ǹtì tiwa náà lórí ẹ̀. mo ń bọ̀ súrà wo ni náà kàtẹ́là súrà Tawba 12 and 13 àbí. bẹ́ẹ̀ ni. Mashallah mo ń bọ̀. Mashallah. gẹ́gẹ́ bó ṣe sọ́ńbì ẹ má gbọ́ o gẹ́gẹ́ bí mo ṣe ń tu lọ wà táwọn fi dín ní him faqatilu a'immatal kufri ó yẹ bẹ̀rẹ̀ sí pa àwọn olórí àwọn ẹlẹ́bọ innahum la imana lahum torí pé ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ ni pé wọn kò sí gbàgbọ́ fún wọn they don't believe in Allah ló fi jẹ́ pé gbogbo ẹni tí ò bá believe nínú Allah irú ẹni yẹn ò wà innocent. La àìmọ́nà point of correction la àìmọ́nà point of correction. ẹ má ẹ fi wọ́n lẹ̀ ẹ má interrogate wọn ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kó máa bá lọ. tí bá ti tú tèmi tán kí n tú kẹ́ tí bá ti tọ̀dọ̀ mi tán kí n tú ti yẹn o. so láàyè nítorí pé kò sí óòtì láàrin yín mọ́ la'allahum yantahuna ó yẹ báyẹn bóyá ó ṣeé ṣe kí wọ́n ṣe kí ni o bóyá ó ṣeé ṣe kí wọ́n ta rẹ̀ tají ó wá ní 13 ó ní ala tuqatiluna qauman nakasu imanahum ó ní kí ló dé tó ní bá wọn tí wọ́n tú àdéhùn kí ló dé tó ní bá wọn jà pé àfi kó jà Allah tún advice Muhammad nìyẹn ó tún kúrò lágbára pé dandan ni kó jà ó yẹ ìmẹ̀ yẹn síbẹ̀ náà ni wàá mú bẹ́ẹ̀ kọ́ ẹ máa tuntun yín sọ̀rọ̀ nígbà ẹ̀lò èèyàn mélòó ló fẹ́ máa bá mi sọ̀rọ̀ nílò láìkì lélẹ̀ ẹ jẹ́ kán tún délé ẹjọ́ ẹ má bínú ẹ má jà wà emotional ẹ jẹ́ kán tún. ẹ ṣe lẹ́yìn kọ̀ọ̀kan náà ẹ má wọlé gbogbo yín ẹ̀yin náà má bí wá ní ẹ go straight ṣebí ẹ̀yin gba lẹ́ẹ̀kan náà lọ. ẹ̀lò ẹni sùúrù ṣebí ẹ̀yin gba history shake ẹ má lọ fa ayé tó láyé ẹ má lọ fa ẹ má nìṣó ẹ̀yin náà gba history ẹ má nìṣó. ó yẹ báyẹn so bí ìkìlájò rasul pé wọ́n ń rò ó láti ṣe kí ni o láti lé òjíṣẹ́ jáde wọ́n rò ó wàhùn bàdà hukum awwala marratin bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ni wọ́n bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ àtẹ́tíṣáwò nahum tó ń bẹ̀rù wọn ni are you fearing them. bẹ̀rẹ̀ kí ni. fallahu ẹ̀lò ta ló tún sọ̀rọ̀ ẹjọ́ ẹni sùúrù jáde fallahu Allah ahaku antẹ̀fẹ̀ṣáwò òun ló yẹ kẹ́ ẹ máa bẹ̀rù ikún tún mú mi nínà tó bá jẹ́ pé gbàgbọ́ ẹ wá ní sùúrù ṣé níbí yìí ìbẹ̀rẹ̀ kí ni Allah sọ pọ́n bẹ̀rẹ̀. ẹ ṣe ìbẹ̀rẹ̀ ogun. ogun èwo. ẹ ṣe ogun tán gbé tí pé àfẹ́ kí Islam rè níṣẹ́. ogun mélòó là nẹ́bí jà. kò sí nǹkan tí mo fẹ́ fi question yẹn ṣe. creation ẹ lè máa ṣe báyìí o. the creation ẹ dúró kò sí nǹkan tí mo fẹ́ fi question yẹn ṣe. ètò láyé mi ń dín yín lọ́wọ́ ẹ má bínú torí Ọlọ́run the creation ẹ dúró nígbà tí wọ́n ti tú tán yẹn wọn ẹ má jẹ́ bí yín ní béèrè ihun tí wọ́n bá fẹ́ sọ lórí àyà yẹn ni kí wọ́n sọ wọ́n wà fẹ́yìn náà ní àsìkò láti fi tú kẹ́yìn náà sọ tẹ́ fẹ́ sọ lórí àyà yẹn èmi wá kọ́ ni sọ bí wọ́n ṣe argument èmi kọ́ ni mo gbáyà wá àwọn gangan náà gbáyà wá wọ́n ní bá wọn tú. ṣe ti délẹ̀ ẹ má bèmí léèrè question ṣe ti délẹ̀ ṣe ti ṣàlàyé ti yín. ó yá igbó sókè. ẹ ṣe rí mi ì fẹ́ kí a wà bias lórí nǹkan tó bá ń ṣe ọdún olúkálukú ló ní bó ṣe fẹ́ ṣe láìpù tiẹ̀ Islam ò gba kàkà force èèyàn láti ṣe anything àlàyé náà lèèyàn máa ṣe but n tá ń lọ mọ́ Kùránì lọ́rùn gbà mí ló ní ìdí ká clear ṣe rí àyà tẹ ẹ̀ka tán yìí ó fi a lot of things hàn fẹ́ni tó bá fẹ́ rí òdodo Ọlọ́run ní kí ló dé tó ní bá wọn jà lóòótọ́ Ọlọ́run pàṣẹ ìdí ẹ̀ because àwọn ènìyàn avoid wọn àtàrà nǹkan tó ń gbé dání ẹ má sọ̀rọ̀ kankan o ètò láyé nítorí nǹkan tó ń gbé dání. ẹ jẹ́ káwọn náà explain tiwọn náà. peace ni tó gbé dání but àwọn lu ọwọ́ agbára pé n tó gbé wá yìí kò ní exist sẹ́ kò ní exist sẹ́ ẹ rí i pé ìfòró yẹn ló fi lé kó nínú Mẹ́kà in the first time ìgbà tó padà wá wọ́n tún bá ṣàdéhùn àdéhùn tó bá ṣe lọ́lọ́run rí fáàsì ń bíbá
kò ní sí wàhálà nígbà ìfà wàhálà kò ní sí wàhálà oyè ẹja tọwọ́ bọ̀wé Ọlọ́run they are the first person àwọn náà lẹni tó kọ́kọ́ release ogun àwọn dẹ̀ lọ́kọ́ gbèrò Kùránì tí mo kalẹ̀ ń tù. ẹni sùúrù ẹ ti sọ ti yín náà. ẹ ti ń sọ sórí o onítẹ̀ sọ yóò sínú Kùránì o. ó yá ẹdín wá sọ fa 13 mi ìfẹ́ fi tí ò sínú Kùránì sí mọ́ǹsìn Ọlọ́run ní kí ló dé tó ní bá wọn jà àwọn ẹni tó jẹ́ wípé àwọn náà wọ́n gbèrò àti lé ẹkú òlu and they are the first person àwọn ẹni tó kọ́kọ́ gbé ogun dìde sí ẹ àwọn náà kọ́kọ́ gbé dìde sí ẹ kí ló dé tó ní bá wọn jà so in ti Quran declaration ẹni sùúrù declaration ẹ dúró ná ṣé ìtumọ̀ mi ń bẹ fún ètò láyé tó fẹ́ tú wàhámú bí ìkìrọ́jì rasul wàhùn bàdà òkun awwala marra ṣé àlàyé mi wà tí ètò láyé fẹ́ fi tú ọ̀rọ̀ yẹn yàtọ̀ sí bí kò á ṣe wá ìbéèrè tèmi nìyẹn. ẹ̀lò má ni wọ́n mọ̀ nítorí ọ̀rọ̀ ètò láyé òun jọ mí lójú Ọlọ́run gbọ́ torí pé creation ẹ má jẹ́ ká sọ kíní ìdí ẹ má jẹ́ ká sọ kíní ìdí ẹ má jẹ́ ká sọ di tí ó máa rough kò yẹ kó rough tó bá ti jẹ́ ọ̀rọ̀ ọmọ kò ní ìdí kó rough kò ní ìdí jáde ètò láyé ní bayanu mi tafsiriyan tafsiran ala ma'ana hammu bi ikhraj ar-rasul wa hum bada'ukum awwala marra هل في إيمان آخر سوى معنى الحقيقي لهذا الآية؟ No ليس بمعنى حقيقي. èèyàn tún kẹwàá ní mعنى حقيقي. فأتنا بمعنى الحقيقي. فأتنا بمعنى إفواني مني تجرب نتشبه ماذا حدث للرسول. oye sí ìgbà tí bá sì sọ̀kalẹ̀ ẹ máa gbọ́ o. àkọ́kọ́ ni pé ọdún mélòó là nẹ́bí lò ní Mọ́kà kó tó lọ Mọ̀dínà ọdún 12. ẹ fi ọdún sílẹ̀ ẹ tún kìíní fún àbẹ́bí yẹn gbà tiẹ̀ o gbà pé tálẹ́bí yẹn sọ báyìí gbà pé tí àbẹ́bí yẹn fún ẹ nígbà tó ń ṣàlàyé. ẹ fi history rẹ̀ sílẹ̀ ẹ má jẹ́ kó sọ history o ẹ fi history rẹ̀ sílẹ̀ ẹ tú àyà yẹn ní kẹ́ ẹ má lọ di àyà yẹn o sẹ́mi pé ẹ mọ̀ tó òun tú àyà yẹn nígbà tó ṣàlàyé. ẹ̀yẹ tú àyà yẹn fún wa ẹ má sá lọ lórí àyà yẹn. tú àyà yẹn nígbà tó ṣàlàyé. bàbá ẹ ti lẹ́ẹ̀fẹ́ history èmi ti fi history lẹ̀ yín náà má sọ history. ó yẹ mute èmi lèmi tú àyà fílbìdáyà ó yẹ jẹ́ kí n wá sọ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ fún yín. nígbà tí n tó bí ọ̀rọ̀ yẹn. àfẹ́ history. mo gbé o. n tó bí ọ̀rọ̀ tó wà ń bẹ̀ yẹn. history. ó yẹ tó bí kàlámù ọ̀rọ̀ tó ń tọ́lá ń sọ ń bẹ̀ yẹn ni pé ànábì àwọn ọmọ rẹ̀ ti pààyàn ó ti dìsáàfù kí wọ́n pa ló jẹ́ ká láà tètè dìde ló gbé Muhammad dìde pé tètè lọ́ba àmàjà ká ọmọ ilé torí pé wọ́n ń try láti túlé ọ jáde kó Mọ̀dínà. ètò lára oyè ilẹ̀ àmú ló sọ ẹ dúró níbẹ̀ yẹn ni wọ́n sọ àmú ló sọ ẹni tí ò tí gbà kó sọ pé ó ti lé wọn tó gbà níyànjú pé kò ṣe ní báwọn jà declaration ẹ dúró ná ṣé kí n mute declaration ẹ dúró ná sheik ẹni sùn ẹjẹ bèrè question lọ́dọ̀ wọn declaration ẹ dúró lórí tẹ̀ ń gbà mọ́ra yín lọ́wọ́ báyìí òun làwọn ọmọ ẹ ti pààyàn. mo bí yín kí ni tó fa ogun Badar rí mú fún mi mo wá ń sọ tó fa fún mi fún mi ẹjẹ àdó lórí fásitì ẹfẹ history wo ni ṣé kankan kọ́ ló fogun ni ṣé ló fogun Badar ẹlẹ́fẹ̀ẹ́ history kí ló fa ogun Badar. àìfi history lẹ̀. ṣé táwa bá sọ yìí tó fà fún yín lọ́dọ̀ tiwa ẹ gba reason tiwa àbẹ́mú reason tiyín wa. kíkádùkú ó má lo reason kankan báwọn. kí lẹ sọ fún mi sẹ́rí bíi tí ilẹ̀ yóò gbọ́kànlé ẹ̀jẹ̀ fún yín ní Kùránì ibòmí Kùránì tálà àti ní kápẹ́ lẹ́bọ̀ ó lé ní 50 nù Kùránì bí ẹ̀jẹ̀ tó fún yín ní ìmẹ́jọ tó ẹ má dára yín láàmú ètò láyé dúró tí a bá sọ pé Allah ní kí wọ́n pẹ̀lẹ́ bọ Allah wa ń sọ fún yín pé ááyà yìí ni tó bẹ̀rẹ̀ rẹ̀ tó pilẹ̀ ẹ wá tó ááyà yẹn. ó yẹ evidence wá pé ááyà yẹn ló pilẹ̀ evidence wá pé ááyà yẹn ló pilẹ̀. evidence wá pé ááyà yìí kọ́ ló pilẹ̀ sẹ́yìn lẹ́fíkẹ́sì pé ááyà yìí kọ́ ló pilẹ̀. mo ń bọ̀ wá ẹ ṣáà ní sùúrù ẹ ti béèrè ẹ fi mílẹ̀ ẹ jẹ́ kí n dá yín lóhùn. declaration ẹ ṣe sùúrù ẹjọ ẹ má jẹ́ kó dà papọ̀ ẹ má jẹ́ kó rough rárá kò lè sá lọ lónìí yìí. ayélujára sá lọ kẹ àwọn ọmọ wa. ẹ jọ ẹ bá mi double type like ẹ dákun ẹ bá mi double type. and then in addition sí àyà tí wọ́n fẹ́ lọ́wọ́ ẹ má tẹ̀ tí ìyẹn máa ẹ má dà fáìsì máa dì wọn
kó má jẹ́ èyí tẹ́ máa tún sọ náà tún lọ mú dání ẹ fi wọ́n lè jẹ́ wọn lọ máyà yẹn wá. hello the fourth verse tó kọ́kọ́ sọ̀kalẹ̀ lórí àyà ogun Quran 22 láti 39 to 40 Suratul Hajj ẹ bá mi ṣí. Suratul Hajj. kí ni dẹ̀lílù yín lórí pé àyà yìí lọ́kọ́ sọ̀kalẹ̀ lórí ogun. ẹ béèrè ẹ̀yin náà ẹ béèrè pé kí ni first verse tó kọ́ sọ̀kalẹ̀ lórí ogun máa gbé wá náà. nígbà tí ìṣe pé wọ́n ní ẹ má lórí kọjá nù Kúránì. bàbá ẹ má ti lọ sí kò tí ì lọ léèbù kò tí ì di èbù ètò láyé kò tí ì di Quran 22 verse 39 to 40. sọ́ńtò mọ́ ni. Quran 22 wọ́n tó ronú ìfowópamọ́. verse 39 to 40. Suratul Hajj. àwọn aṣọ́gbẹ́ ti yẹn ó máa kó wa ó ti fún lówó. Ok. ẹmí ti dágò ẹ ti wọlé dágò ẹmí ẹ ti wọlé. ok. ṣé ó yá ṣe ń kà á. A yọ̀ǹda fún àwọn tí wọ́n gbógun tì í àwọn wo nítorí pé a yọ̀ǹda fún àwọn tí wọ́n gbógun tì í nítorí pé a bù wọ́n sí a ṣàbòsí fún wọn àti pé dájúdájú Ọlọ́run ní alágbára láti ṣe àránṣe fún wọn. A yọ̀ǹda fún àwọn tí wọ́n gbógun tì nítorí pé a bù wọ́n sí àti pé dájúdájú Ọlọ́run ní alágbára láti ṣe àránṣe fún wọn. ẹ̀fọ́ tí nǹkan. Àwọn ẹni tí a lé jáde kúrò nínú ilé wọn àwọn wo ló lé wọn jáde láì jẹ́ ti ẹ̀tọ́ àyàfi nítorí pé wọ́n sọ pé olúwa ni Ọlọ́run olúwa tiwa ni Ọlọ́run ó ní Allah bí kò jẹ́ pé Ọlọ́run fi apá kan àwọn ènìyàn dáàbò bo apá kan àwọn ènìyàn ni ilé ìsìn àti ilé ìsìn àwọn Júù Yẹhudi àti àwọn Nọ̀sárà àti àwọn ilé ìsìn gbogbo àwọn Yẹhudi àti àwọn àti mọ́sálásí tí ó ń dá orúkọ Ọlọ́run nínú rẹ̀ púpọ̀ wọn ìbá ti wó wọn àti pé dájúdájú Ọlọ́run yóò máa ràn án lọ́wọ́ ẹni tí ó bá ràn án lọ́wọ́ dájúdájú Ọlọ́run ní alágbára olùborí. ṣé verse yẹn ni first verse tó kọ́kọ́ sọ̀kalẹ̀ fún àwọn mùsùlùmí àbí ò kí n ṣe first verse. first verse kí ni. ní tẹ́ fẹ́ mú jáde. ẹni sùúrù mo fẹ́ kí sheik mo fẹ́ kẹ́ ẹ bẹ gbogbo ilé ní pé ẹ ti parọ́ pé verse ta kà lọ́hùn yẹn ni first verse. fásitì ta kọ́kọ́ kà yìí ní Suratul Maida nínú Suratul Tawbah yẹn òun ni first verse ẹ wá gbé ilé ṣé ń gbọ́ Kùránì máa ń ṣàlàyé nǹkan. ìbéèrè tí mo béèrè ẹjọ́ ẹni sùúrù verse tó ń kà lọ́hùn ni first verse àbọ̀ nǹkan. ó ń rí fáàsì the first one náà ni Ọlọ́run ní ayọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n. Rárá the earliest verse the first verse pé àjẹbí ó kọ́kọ́ gba easy ní ogun hello ètò láyé bá nẹ́bí ó kọ́kọ́ gba easy ní ogun pé ẹ lọ jagun verse yìí làkọ́kọ́ ẹ wá ní sóhun ní àbọ̀ nǹkan. ẹ jẹ́ nǹkan láti verse 39 Ọlọ́run ní ayọ̀ǹda fún àwọn tí wọ́n gbógun tì pé kí àwọn náà jà ayọ̀ǹda fún wọn ẹni tó bá gbógun tì pé kóun náà jà ayọ̀ǹda fún ẹni gíga àdìjẹ òun náà lè jà tó máa ti gbógun tiẹ̀ nítorí pé a bò wọ́n sí nítorí pé àbò sílẹ̀ sí fún wọn àti pé dájúdájú Ọlọ́run ní alágbára láti ṣe àránṣe fún wọn ìyẹn àwọn tá a ṣàbòsí fún tá a gbógun tì Ọlọ́run la yọ̀ǹda fáwọn náà àwọn náà lè jà padà ẹ wá gbọ́n tí fasọ́tì sọ àwọn ẹni tí a lé jáde kúrò nínú ilé wọn láì jẹ́ ti ẹ̀tọ́ ẹ̀rí pé ó sì rí fáàsì àkọ́kọ́ kà lákọ́kọ́ náà ni. verse wọlé kọ́kọ́ hello verse yìí ẹ mú fóònù yẹn béèrè verse wo ni first verse tó sọ̀kalẹ̀ fún Muhammad. mi ò sí nǹkan tí mo fẹ́ fi gọ́ọ̀gù ṣe o ok ẹ jẹ́ àwa fi first verse sílẹ̀ ẹ jẹ́ máa kà á lọ nítorí Ọlọ́run ní. ẹ jẹ́ kí sheikh apologize fún gbogbo ilé pé àwọn mo ní fẹ́ ẹ jẹ́ máa kà á lọ ṣe rí àyà yìí relate sí Suratul ṣe bí wọ́n tú tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ ti tú tẹ́lẹ̀ ṣe tún fẹ́ tuntun ni. èmi ń sọ fún mi mo ń gbọ́ voice lásán lẹ́ ń gbọ́ alájẹ́ bí wọ́n lọ́kàn. àwọn ẹni tí a lé jáde kúrò ní inú ilé wọn láì jẹ́ ti ẹ̀tọ́ àyàfi torí pé wọ́n ń sọ pé olúwa tiwa ni Ọlọ́run ní ìrò pé gẹ́ẹ̀tì àárín yẹn ṣá ó ń rí fáàsì first verse ta kọ́kọ́ kà ní. verse tẹ ó yẹ fún mi lẹ́fídẹ́ǹsì pé verse tẹ ọkọ kà the first verse pé ànábì yóò gba easy ní ogun verse yìí ni tẹ bá wá ní tó ṣáájú ẹ pẹ̀lú evidence ẹ fún mi.
ẹ ṣe rí alákọ̀ọ́kọ́ takọ́kọ́ kà yẹn Ọlọ́run instruct ànábì pé kó bá wọn jà. ẹ wo bí mo dárí jì yín mo dárí ilẹ̀ jì láti ogun náà wọ́n kà pọ̀ ẹja lọ bí ogun mi ta ẹja lọ bí ogun mi kí ló dé tó ní bá wọn. ẹja ká sáré lọ bí ogun mi sẹ́ ogun pọ̀ nílẹ̀ ká fẹ́ yanjú ẹja sáré lọ bí ogun mi. declaration ẹ dúró náà gbogbo ẹ̀ fún wọ́ papọ̀ ni. yọ̀ǹda kọ́kọ́ wáyé látọ̀dọ̀ Ọlọ́run eléyìí wá ń rí fáàsì pé ẹni sùúrù ẹ̀jọ̀ torí Ọlọ́run eléyìí wá ń rí fáàsì pé n tó ṣẹlẹ̀ nínú fáàsì yẹn aṣílẹ̀tọ̀ torí kọ́ sàbòsí fún ni eléyìí ń ṣe first fast ó rí fáàsì ẹbí ètò láyé sógbà pé àwọn àṣírí ọ̀dà fànàbì ni. ètò láyé gbà pé àwọn àṣírí ọ̀dà according to my own evidence tó wà lọ́wọ́ mi verse yìí ni first verse ẹ̀yẹn wá fún mi evidence pé òun kọ́ ni first. according to your own evidence yẹn náà la wá ń kà yìí evidence mi tó bá fẹ́ mú wá that is your own interpretation. ibo lẹ ti ń kà á. ó ní Kùránì yìí náà Ọlọ́run la fẹ́ tí afẹ́ni tó bá ṣàbòsí fún afẹ́ni tó yọ̀ǹda láti dìde ìjà. criteria ẹ bá mi sọ fún ìyàwó yín kan bá yín bomi ẹmu mi ṣé ẹ jẹ́ kémi àti yín sọ̀rọ̀. ó yá mo wà pẹ̀lú yín. ẹ̀yẹ mute ṣé ẹ bá mi ṣí Kùránì 9:5. ẹ máa sọ súrà yẹn Kùránì tí mo gbé dání bíbí yìí gbogbo 9:5 yẹn ẹ máa sọ súrà tẹ bá fẹ́ sọ. Súrà tó Tawba. mọ́mọ́ Suratu Tauba. Bá mú pàbà. Number 5. Nàìjíríà ìjẹ́ bàbá wọn tún ní Yorùbá tí gbogbo àwọn èèyàn ò lè máa gbọ́. Ó wà bí ó simple gan. English wà Yorùbá wà. Ṣé Jágó wà active? Tauba àyà wo. Number 5. Quran 9:5. Ó yẹ ká. Ó yá ṣé mi ní kí n ká ni. Ẹ̀ka. Ṣẹ̀bẹ̀ ní kí kàtẹ́rà bá yín ká ni. Kàtẹ́rà ó yẹ ká sí Yorùbá fún ọkàn gbọ́. Fast kílẹ̀ pé. Verse 5. Verse 5. Criteria dúró kẹtó kà. Criteria dúró. Ṣé ètò láyé gbà pé àwọn àyàtà kà sáájú yẹn o ni wọ́n fi ṣígun fún ànábì? Bẹ́ẹ̀ ni wọ́n ti gbọ́dọ̀ gbà ní. ẹ wo bí ẹ jẹ́ kí ètò láyé ó dáhùn tó gbà tó bá ti gbà á wà ẹsẹ̀ wá criteria ẹ má ti ta o. ẹni sùúrù èmi ni mo mà dárí jì yín tó yẹ kí ní kẹ́ bẹ gbogbo lé mi ìwà ní kẹ́ bẹ gbogbo lé mọ́ ká lè tè mú fọwọ́ ká lè tè máa lọ ẹ tún wá tún dára yín padà sí ẹ̀ṣẹ̀ àná tẹ́ ẹ̀ṣẹ̀. ètò láyé ẹsẹ̀ wo lọ́sẹ̀. ètò láyé. tó o bá àníṣòwò gbà tó o bá yà tó sáájú gbọ́. hello ẹ ó dẹ ní sùúrù ṣe ẹ má jẹ́ kó rọ̀ verse tí mo mú wá yẹn òun ni the earliest verse verse tó jẹ́ verse ogun tá a kọ́kọ́ fà nẹ́bí. hello verse yẹn azina afúníyànda ṣé afúníyànda wà lọ́hùn yẹn ṣé easy ni wà lọ́hùn. easy ni nà. ṣẹ́rí ẹ̀yìn àfa yìí ẹ̀kan bẹ́ẹ̀ ṣe ń yí lójú kan yóò tẹ́ mi lọ́rùn ẹjá ìtì máa lọ bí tá à ń lọ ọ̀nà jìn. ètò láyé. ẹgbẹ́ tó yí bí tá à ń lọ náà lágbọ́dọ̀ tẹ̀. criteria ẹjọ́ tó lọ ẹ dúró criteria ẹjọ́ ẹ má jẹ́ kó rọ́pò ẹjọ́ tó lọ ẹ dúró náà ẹ dúró àti táyà méjì ṣáájú nísìn táyà yẹn ń sọ yín tó pilẹ̀ ogun tá nàbí jà ètò láyé gbà pé tó pilẹ̀ ogun yẹn sóhun ni wọ́n sọ níbẹ̀. báàsì ogun tá nàbí jà òun lẹ́ka láti yí first verse nìyẹn ẹlẹ́ẹ̀kejì yẹn ò kì í ṣe first verse àárín ètò nìyẹn wà. first verse yẹn ṣé o gbà pé n tó wà níbẹ̀ náà ló wà níbẹ̀. kílẹ̀ wí. ṣé o gbà pé n tó wà níbẹ̀ náà ló wà níbẹ̀. kílẹ̀ fún kí ni ṣé ìkè ń wí yìí ṣé kílẹ̀ tún sọ yìí ṣé mo gbà ṣé mi kọ́ ni mo fún yín báàsì ni. ṣé mi kọ́ mo pè báàsì fún yín tẹ́ gbé jáde ni. kí ló dé ọ̀rọ̀ yóò jọ kò jọ mọ́ o ọ̀rọ̀ yóò jọ mọ́ ṣe kò yá kẹ́ mute o. ṣéèkì farabalẹ̀ no criteria dúró nìkan tí mo fẹ́ point. ọ̀rọ̀ yóò jọ ti bẹ́ẹ̀ ìmọ̀ ẹ̀ ti sọ̀rọ̀ ti bímọ bóyá ti ràn kàn mí. wọ́n ti pọ́ìntì kan wà nù fásitì yẹn tó ń fọwọ́ bò mọ́lẹ̀ bọ̀ jẹ́mi ó yá mo ti fún yín táìmù yẹn sọ̀rọ̀. Quran 9:5 ó yà ó ń fọwọ́ bọ̀ kankan mọ́lẹ̀ nínú ó wà ní ká máa sáyé lọ áyà mi. ó dà ìgbẹ́ ti kánà o. ṣe ẹni sùúrù ẹjẹ yẹn engage wọn ṣe rí ètò láyé
Vasi criteria ẹni sùn. Vasi kò dáa ká máa ṣàbòsí fúnra wa tó bá jẹ́ pé òdodo làjọ ń wá ẹni tó bá jẹ́ pé sùúrù. òdodo làjọ ń wá ó ti clear sí wa kódà kájà wá sọ pé first phase ni o second phase ni o ó ti clear sí wa. Ajá ti mọ̀ pálá àti ṣígun ká máa wá wo ibi tó tán jagun dé báyìí. aláàsígun Aláàtí ṣígun ọ̀rẹ́dì ẹ máa gbọ́ àti kíní àti kejì criteria aláàtí ṣígun ọ̀rẹ́dì báyìí ó yẹ já máa wogun lọ ibi gbogbo ibi tálà jagun dé ó yá kúra 95. mò ń bọ̀ ẹ fẹ́ kí n kọ́kọ́ clear níbí báyìí. Ọlọ́run o. bẹ́ẹ̀ ni ó ń dọwọ́ bò kankan mọ́lẹ̀. Ọlọ́run la yọ̀ǹda káṣẹ̀ wá gbọ́rọ̀ ti pé first phase àti second phase ká gbé sílẹ̀ Ọlọ́run la yọ̀ǹda fẹ́ni tán ṣàbòsí fún tó yẹ pé nítorí tán fi gbógun tì wọ́n ni pé àwa fẹ́ ṣẹ̀sìn Ọlọ́run. bọ̀ ilé ẹ̀ka àwọn ló lọ ń pa wọ́n tó ní kó fẹ́ kán ṣẹ̀sìn. ẹ̀yin wo lẹ fẹ́ ṣẹ̀sìn Ọlọ́run. ṣé ẹ rí kánú inú sátú àjì fasọ́tì tẹ́ mú wá ni. ẹ̀sìn Allah ni o àtọ́ṣe gbógun tì wọ́n torí pé wọ́n gbọ́ ẹ̀sìn Allah ni o. àtẹ̀sìn Allah mo ní sí ànábì ló kọ́ lọ sí gbogbo àwọn àdéhùn tí mo bá ó sì ṣe àdéhùn tí mo bá ó sì ṣe ni pé ọ̀rọ̀ ogun ìyá àfikà yanjú ẹ̀ lálẹ́. bàbá ẹ̀dá lọ bí ogun. according to fast forward ẹ̀ mú wá yìí ṣé ànábì ló lọ sí gun báwọn torí kó fẹ́ kán ṣẹ̀sìn ni àbí nítorí pé ànábì sọ pé Ọlọ́run ọba lèmi máa sìn torí ẹ̀ náà ṣe gbàjà simple question. ẹ wo bí answer ẹ máa gbọ́ answer bẹ̀ wá ni pé ṣèbí Muhammad náà ló sọ̀rọ̀ ńbẹ̀. Muhammad náà ló sọ̀rọ̀ ó yá Muhammad náà ló sọ̀rọ̀ à ń gbọ́. tó bá wá jẹ́ Muhammad náà ló sọ̀rọ̀ ńbẹ̀ ẹ dákun ta lè ṣe ò bá gbé bí ìṣelégbó. ṣe wá rí ibi tẹ́yìn yìí sí báyìí sìn ṣe ẹni ń sùúrù rí láyé. ọ̀rọ̀ tó wà ńbẹ̀ yẹn èmi ń sọ fáàtì kan fún yín mo lẹ́nìkan kan ò gbógun ti Muhammad Mọ́kà ẹ fún mi lẹ́fídẹ́ǹsì èèyàn kan tó gbógun ti Muhammad. òun láti fún yín náà Ọlọ́run ní àwọn ẹni tí a lé jáde kúrò nínú ilé wọn. ilé wọn ìdí wò àyà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. mo bọ̀ wá sí ẹni sùúrù ilé wọn wo àníṣe sẹ́mọ tó gbà nẹ́bì dé Mọ̀dínà wọ́n invite ẹ̀ kó wá yanjú ìjà ni o. aláàfẹ́ ìṣúná Muhammad ò ṣe ìjìrà o. padà sínú ayé Al-Qur'an tá à ń kà yìí. ẹgbọ́n kan tèmi ń sọ fún yín ẹgbọ́n tí mò ń sọ fún yín báyìí ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu Muhammad ni oye ó lè fi brainwash àwọn èèyàn ìṣòro tí ẹni yẹn kò gbogbo yẹn ò bẹ́ mi yín tó bá mi sìn ni pé Allah àti ṣígun ẹja máa wo ibi tó jagun lọ. ìtẹ́mi fẹ́ kẹ́kẹ́ tó lọ ẹ máa gbọ́ níbẹ̀rẹ̀ kẹ́ tó lọ àti Muhammadu ló sọ o àtàlà ló sọ o. Filipidai àti ẹni sùúrù. ẹ máa gbọ́ ẹni sùúrù. ok ẹ bèrè bèrè ẹ má wọrí ṣẹ́ríkẹ́ tó kúrò lórí pọ́ìntì yìí á yanjú nǹkan kan. ẹ má wọrí ẹ bèrè bèrè ẹ free. àti Muhammadu ló sọ o àtàlà ló sọ o mo ní ta ló kọ́kọ́ gbógun ti ara wọn ṣé torí pàánù bíi fẹ́kọ́ sẹ́sìn ló ṣe gbógun tì wọ́n ni àbí torí pàánù bíi sẹ́sìn ẹ̀ ló ṣe gbógun tì. Muhammad ló kọ́kọ́ gbógun tì wọ́n. Oya inú fọ́ọ̀sì ẹ̀mọ̀ kẹ́yìn ẹ̀ ti múra yín lẹ́sẹ̀ báyìí. ẹ bèrè pé lọ́nà tó kọ́kọ́ síwájú ẹ láyà tó kọ́kọ́ síwájú nípa ogun tó ní fasọ́ọ̀tì ta kà yìí. ẹ bèrè pé lọ́nà wo má dé dá. ẹ jẹ́ àkápadà. torí pé ẹ máa gbọ́ o àwọn ẹni tí a lè bẹ̀rẹ̀ sí fẹnu sáátà gbogbo ẹbọ àwọn ará. ẹ gbọ́ ẹ̀yin lẹ ní àyà tó kọ́ síwájú nìyẹn. kí Muhammad ò bá fẹnu sáátà wọn káwọn lè tó kọ́kọ́ gbógun ti ra wọn. ṣé ẹ mọ̀ pé Muhammad ló bẹ̀rẹ̀ ogun. ẹ̀hún náà la fẹ́ kà yìí ẹni sùúrù. oh God ta ló dógun lẹ̀ ní Mọ́kà. Suratul Hajj ló síwájú ogun. ta ló dógun lẹ̀ ta ló kọ́kọ́ dógun lẹ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ nǹkan náà ṣé bóun náà mo fẹ́ kà yìí ètò láyé. ta ló dógun lẹ̀. Ọlọ́run láàyè ẹni sùúrù ètò láyé. ẹni sùúrù jàre. ètò láyé ẹ̀yin lẹ ní àyà yìí ló ní first one tó kọ́kọ́ sọ̀rọ̀ nípa ogun àwa fẹ́ gbọ́ ohun tó sọ bóyá nọ́bì ló lọ ń fọ́ọ̀sì wọn torí pé ó fẹ́ kán ṣe ìsìlámù ni o àbáwọn náà gbógun tà nọ́bì torí pé ó ṣe ìsìlámù ẹ jẹ́ àká náà. ó dàrú mọ́ yín lọ́wọ́ ni ó yẹ jẹ́ ń bá yín tu ẹ má wọrí ẹ jẹ́ ń bá yín tu. ẹ má tu nǹkan kan ẹ jẹ́ nǹkan kó wà ń bí. ó yẹ kàkà gbọ́. a yọ̀ǹda fún fásitì náà ló fẹ́ bẹ̀rẹ̀. Allah. ó yá Allah má bá yín lò bẹ́ẹ̀ orí ẹ sí lórí péjì yín o. ó yẹ nìṣó. Ọlọ́run ni wọn ò lè. ó yẹ ṣe kí àná Ọlọ́run ayọ̀ǹda fún àwọn tí wọ́n gbógun tì pé kí wọ́n jà padà. ayọ̀ǹda fún àwọn tí wọ́n gbé ogun tì. pé kí wọ́n jà padà nítorí pé a bò wọ́n sí àti pé dájúdájú Ọlọ́run ní alágbára láti ṣe àrùn nítorí pé kíni. nítorí pé wọ́n ṣàbòsí fún wọn. wọ́n ṣàbòsí fún ta ni. nítorí pé a bò wọ́n sí àwọn náà lè abo ta ni sí. ó yẹ jẹ́ ká fa sọ́ọ̀tì àwọn ẹni tí a lé jáde kúrò nínú ilé wọn àwọn òwò láì jẹ́ ti ẹ̀tọ́ wọn ò ṣe nǹkan kan o wọn ò ṣe anything láì jẹ́ ti ẹ̀tọ́ àyàfi nítorí pé wọ́n sọ pé Olúwa wa ni Ọlọ́run ní tó ṣe gbógun tí wọ́n nìyẹn tó ṣe lé wọn jáde nìyẹn o
torí pé ok wọ́n sọ pé olúwa wa ni mò ń ọlọ́run. bọ̀ ẹni sùúrù àwọn ẹni tí a lé jáde which is gbogbo lílé jáde yẹn ní òṣèyìn àlá kí ẹ máa gbọ́ mo fẹ́ kí ẹ mọ̀ pé ìyá ẹ máa prolong ara àwọn yín. ẹni tí mo ti fẹ́ divert lọ síbòmí. iṣẹ́ ní bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ wo bí tó tún lọ náà ẹ wo bí tó ń lọ ibi náà. ẹ máa gbọ́ Mo ti fẹ́ divert lọ sí ẹ̀gbọ́n mo ti ń sá lọ. ẹ̀gbọ́n láti yanjú ẹ nà ilẹ̀ ń yanjú kò lè yanjú ẹjọ́ ó wà lọ́dọ̀ mi nínú ò kùránì ilé ò lè yanjú. ẹ wà sí ó sí wà ẹ̀ nínú lára kùránì wípé àtọ̀ Allah ló kírètì ẹ wà ọ̀tá sí bá sí ẹ̀ nàbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ ẹ kọ́ wà sí sí ẹ̀ àtọ̀ ẹ má ègé gbọmọ Àbí ṣé wọ́n sábà kí ni tí make sense látàárọ̀ kò make sense mọ́ báyìí ẹ má ègé ètò láyé mọ kó wá sí sí kò ẹ̀ make pẹ̀lú sense mọ́ náà ẹ wà sí sí ẹ̀ ṣé ń gbọ́ mi. nǹkan ti clear. na ó ń fò káàkiri. Ní tó ń ṣe fún tó ṣe ẹ máa gbọ́ nǹkan tá à ń sọ fún yín ẹ kàn parabulate ni verse 50 lẹ́fẹ̀ẹ́ kà níbi tá a láti ní kàn pààyàn ẹ kàn yí kiri látàárọ̀. wọ́n náà mọ̀ sáfà àyà yẹn ètò jẹ́ láyé wà àyànjú sí ẹ̀ sí ẹ̀ pẹ̀lú ara ẹ̀ wàláì. àbá yìí criteria má dà mí láàmú o mo ti sọ fún ẹ pé kí ni téèyàn lè ṣe àfáà mi tó ṣẹ̀yìn àlá ló ń plan everything. Láti bí ó tún padà sórí ọ̀rọ̀ pé kádàrá pé ọlọ́run ti kọ́ pé ọmọ ewì tó ṣé láyé kò ṣá sí nínú kùránì ni. kí la fẹ́ fìyẹn ṣe nínú fásitì àǹkà yìí. àbí à ń sọ̀rọ̀ ogun à ń sọ̀rọ̀ ẹjọ ẹ aláǹgbá ni. mute ẹ jẹ́ kí n bá ó sì sọ̀rọ̀ ẹjọ ẹ mute. ó sì kò sí ní tẹ́lẹ̀ sọ ètò láyé wà sí sí ẹ̀. kí ni kí ló ṣe máa nìyí náà ayé tó gbogbo kọ́kọ́ ayé sọ̀rọ̀ ìgbọ́n nípa ká tó ń kà ogun ó láti látàárọ̀. gbà bẹ́ẹ̀ fún wọn pé ayé tó kọ́kọ́ sọ̀rọ̀ Kí nípa ni ogun ìṣòro lélẹ̀. báyìí náà? Ó dé wọ́n mute. béèrè lọ́wọ́ wọn wípé ṣé ànábì ló kọ́kọ́ lọ gbógun tì wọ́n. wọ́n náà Ànábì ló kọ́kọ́ gbógun tì wọ́n ayé yìí pẹ̀lú wọ́n ní evidence. Ànábì ló kọ́kọ́ gbógun tì wọ́n. Ànábì ló kọ́kọ́ lọ jà wọ́n lọ́lẹ̀. nípa ogun lélẹ̀ ó ní mo kà yí àbí bẹ́ẹ̀ kọ́ ètò láyé ṣé fọ́ọ̀tà àyàkọ́ lélẹ̀. Ta ló kọ́kọ́ lọ jà wọ́n lólè? nbolole ó yá nbolole wà ní Kùránì ó yá mu wá. Kí lẹ fẹ́ kí Allah sọ nípa Muhammad nígbà tí wọ́n sọ pé nígbà tí máa gbọ́ nígbà tí wọ́n ní Ànábì ó mú red velvet nígbà tá Allah fẹ́. ẹ gbọ́ mi kí Ọlọ́run ṣe dáadáa fún wa nípa ọ̀rọ̀ òṣogun ṣẹ́rí ètò láyé tá bá ń fa ọ̀rọ̀ ogun lọ ewu tá fẹ́ yanjú ó pọ̀ ṣẹ́rí tá bá ń sọ wípé ká mọ wọnú ọ̀rọ̀ ogun àìnígbà ṣẹ́mọ̀ ẹni tí ò bá fẹ́ gbà kò nígbà one ẹdúró bẹ̀ àìnígbà náà ni yóò mọ̀ padà á kàn mọ́ takora wa ni nítorí pé kí ni ẹni tí a fẹ́ bá sọ̀rọ̀ kò ṣetán kò dúró wípé òun fẹ́ gbà ṣẹ́rí báyẹn èkejì ẹdúró ṣẹ́rí kákò níbi ọ̀rọ̀ òṣogun kò ṣogun nípa ọ̀rọ̀ ẹ̀sìn ètò láyé mò ń bá wí ẹ̀yà yanjú eléyìí náà. Yóò dáa fún yín ẹjọ́ ẹ máa sọ fún àwọn ẹgbẹ́ ìgbésẹ̀ lórí nǹkan mi mọ́. ẹni ká máa sọ nǹkan mọ́ kí ni problem ẹ̀dìkà ìtẹ́rí àdámì torí ẹ̀ wá bí. ẹ má ègé ètò láyé lórí nǹkan mi mọ́ eléyìí ti fi wọ́n ẹjẹ lórí nǹkan mi mọ́ wà sí sí ẹ̀ eléyìí kò ní yanjú ó fẹ́ máa sá lọ bòmí. fún rẹ ló mention wípé ayé tó kọ́kọ́ sọ̀rọ̀ nípa ogun òun ni fásitì ta kà yẹn ó kì á ti gbà bẹ́ẹ̀ fún ẹ. ayé rẹ náà la dé ń lò fún ọ. torí kí n tó ṣe Wá ẹ̀yin méjèèjì ẹ mute. ẹ̀yin méjèèjì ẹ mute ẹ jẹ́ kó sì sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ohun tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ní pé ṣẹ́rí nípa ọ̀rọ̀ ètò láyé ó gbà nípa ohun táwa fẹ́ ṣe tá a fẹ́ sọ yẹn ẹ mọ̀ ètò láyé ò ní gbà kódà kí a kó gbogbo evidence wa mo ti sọ síwájú hàn nígbà ṣẹ́rí báyìí èyí tí àwọn òṣèré wípé ohun táwa mọ̀ tó ṣù ọ̀pá ní pé kò sí nǹkan kan tètò láyé lè gbé wá bí yìí níṣe bí evidence tí ó lè tà ní títí wa náà kò sí. nítorí àwọn méjèèjì léèrè wọn ò rẹ evidence gbé wá látàárọ̀ dìsìn àfẹjọ́. evidence tá a gbé wá tó ń sá fún kọ. ṣẹ́rí evidence tí àwọn àáfàá gbé wá látẹ̀ẹ̀kan ni evidence tó dúró tó múlẹ̀ ní kì í ṣe hadith ọ̀wà Al-Qur'ani ni. nínú wọn ló gbé evidence gba gbogbo ntànkà látàárọ̀ èmi mò ń gbé fún wọn dìsìn. àwọn náà mú ẹsọ̀ ogun kan bẹ̀ tí wọ́n mú ọ̀kan wá mú tẹ̀lé yín lọ ṣẹ́rí but ẹ dúró náà ẹja fi tó gúnlẹ̀ ihun tèmi fẹ́ jẹ́ ẹ̀mọ̀ ni wípé nípa ọ̀rọ̀ Islam ṣẹ́mọ̀ ẹni tí ó bá ti dúró wípé òun ò fẹ́ ṣe Islam àbí òun ò fẹ́ bá wọn ṣe Islam kò sí àyà kan tá a lè mú wá fún ètò láyé tó bá fẹ́ gbà ló gbà kò ní gbà ṣẹ́tì mẹ̀yẹ́ ti wà bẹ́ẹ̀ ẹja fi òṣogun lẹ̀ nípa Ànábì ṣẹ́rí ihun tí mo fẹ́ tírìtì nísìnyí wípé ètò láyé mo ní question kan fún ìbéèrè kan fún yín ìbéèrè tí mo ní fún yín ni wípé ok ẹ sọ wípé ẹ ti ṣe ìsìláàmù yìí ẹ ṣe ìsìláàmù mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ tí bá wà níbẹ̀ yẹn
ṣọlẹ̀ bẹ́ẹ̀ ni ẹni ṣọlẹ̀. ok ẹ ṣeun ẹ̀sìn wo gángan lẹ́yìn wá ṣe tí ìsìlámù fi dá mọ́ ẹ̀sìn wo lẹ̀ ṣe tí ẹ fún mi ní. yóò jẹ yín kò ní yẹ ẹ ní ya wèrè nínú ayé eléyìí tá a wà yìí mi sọ planet mi o nínú ayé eléyìí kò sí ẹ̀sìn nínú ayé yìí èèyàn ló kírètì ẹ̀sìn bóyá jẹ́ nìyẹn. ẹdúró ibi tí mo lọ ẹ̀ tí fún mi létí àwa yìí o ẹ̀sìn wà lọ́dọ̀ tiwa ẹ̀sìn tiwa òun ní Islam táwa ń ẹ ṣe wá jẹ́ ká prove ẹ̀ nínú Kùránì. tó sì dájú níhun tí já proof ẹ̀ nínú. ní pé já ẹ̀sìn ní Islam àbí àṣà àti ṣe. ìsìlámù yìí ṣàṣà kì í ṣe ìṣe ẹ̀sìn ni. ẹ já proof ẹ̀ nínú Kùránì. ẹdúró náà ẹgbẹ́ ohun tí mo fẹ́ sọ ẹni tí a mọ̀ wípé a fẹ́ mú evidence wá fún tí kò ní gbà fún wa ẹ méjì mú evidence wá fún ẹ já sọ̀rọ̀ fún un nítorí gbogbo evidence tá a mú wá fún inú Al-Kùránì nìyí nípa ọ̀rọ̀ ogun kò sógun. ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn yín wọn ò mọ evidence wà. evidence wà evidence wà normal but ẹ gbọ́ mi ìfẹ́ sọ àfẹ́ mú evidence wá fún ètò láyé ẹ gbọ́ mi ohun tí mo sọ ni fún ilé wípé ṣe ń gbọ́ mi ẹ fi evidence lẹ̀ ká sọ̀rọ̀ ohun tí mo sọ fún ilé wípé lọ́dọ̀ tiwa ìsìlámù òun lẹ̀sìn lọ́dọ̀ tiwa ẹ̀sìn ìsìlámù làwa ti ṣe ìsìlámù yìí ṣe ìṣẹ̀ṣe kò sì ṣe ẹ̀sìn àbáláyé lọ́dọ̀ tiwa. ṣé mo lè béèrè lọ́wọ́ yín sà. kí ni ìbéèrè náà ẹdúró kẹtó béèrè ìbéèrè kí ni ẹ̀sìn tí ẹni ẹ̀sìn tẹ́ ń sìn àbí ẹ̀lẹ́sìn. àníṣe ẹ gbọ́ mi yé Yorùbá ni mí àṣà àti ìṣe ìran mi ni mò ń ṣe mi ò lẹ́sìn kò sẹ́sìn nínú ayé. kí ni àṣà àti ìṣe tí ń tẹ̀ ṣe náà. àṣà àti ìṣe ni àdáyébá òun lẹ́ni tá a dáyébá nínú ìran tí wọ́n ń ṣe nínú ẹ̀ náà lọ́ọ́ ṣe tẹ́ egún tán sìn. àṣà àti ìṣe lẹ́bìtì. kí ni àṣà àti ìṣe títí gangan tẹ̀ ṣe. mo máa gbanú ọṣẹ yẹn kí n tó lọ o àṣà àti ìṣe lẹ́bìtì. Oye tó bá ní àṣà àti ìṣe good àṣà òun náà ni nǹkan tí àwọn tí wọ́n bí wa àwọn ancestors wa nǹkan tí wọ́n ń ṣe níbi ìwọṣọ wọn. ẹdúró bẹ́ẹ̀ ẹ ní nǹkan tí wọ́n ṣe bí àwọn kí ni tí wọ́n ṣe náà. ṣèbó mo fẹ́ ṣàlàyé tẹ́ ní dúró bẹ́ẹ̀. ok ẹ má bá rẹ̀ sí mi. àṣà òun ní nǹkan tí àwọn ancestors wa tí wọ́n ń ṣe níbi ìwọṣọ wọn ìsọ̀rọ̀ sí wọn ìpàlejò lé ìwà hùwàsí wọn gbogbo ètò òfin wọn lórí ìṣẹ̀mí wọn òun làṣà wọn ìṣe wọn òun náà ní gbogbo tó dá lórí spirituality wọn. ẹdúró ìtìbọn ṣe ìṣe ẹdúró ṣé àṣà gbogbo ohun tẹ wá kà kalẹ̀ yìí báyìí ṣé ń gbọ́ mi ṣé ìsìlámù tako àbí ìsìlámù tako. ìsìlámù tako. kí ni ìsìlámù fi tako. àkọ́kọ́ bíi tí islam tó kọ́kọ́ gbà tako ni pé ẹ lè rí mùsùlùmí kan láyé kó má dorúkọ lárúbáwá. ẹlẹ́ẹ̀kejì. ẹ dúró nípa orúkọ ẹ̀yà lọ lọ́kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ sọ wípé ẹ lè rí mùsùlùmí kan láyé kó má dorúkọ lárúbáwá. tí wọ́n bá dorúkọ lárúbáwá náà wọ́n yìí fún orúkọ yorùbá ò yìí tẹ̀lé ni. èwo ló yẹ kán kọ́kọ́ èwo gangan ló yẹ kán sọ níjọ́ súná gangan sórúkọ yorùbá ni àbórúkọ lárúbáwá. ẹ dúró ṣé mo lè dá sí. ṣé ìkẹ́ ní sùúrù náà ẹ jọ. ẹ dákun. ẹ gbé dágbò mú ìṣòtá rẹ dágbò pọn ilé ìṣòtá rẹ ẹ mẹkùn sọ̀rọ̀ ẹnu. ẹ dákun ẹ mú ẹ sọ wípé. ṣéèkì táìmù ti lọ náà ó yá nìṣó lẹ̀. tàdí jágò. ṣé ẹ ń gbọ́ mi ẹ sọ wípé ìsìlámù ó takò níbi wípé àwọn mùsùlùmí tó jẹ́ yorùbá tí wọ́n bá bímọ wọn mọ̀ fún lórúkọ lárúbáwá ṣé ibi tí islam gbé takò nìyẹn wọ́n. ó pọ̀ ń bẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹ̀yin ní ìsìn kí lorúkọ yín Al-Fayruzi kí lorúkọ yín. orúkọ mi ni Sheikh Mohammed Mustapha Al-Mubarak Ashile Àkànbí Ọlá ẹ gbọ́dọ̀ yìí dáadáa. dásílẹ̀ ìlérò náà ó mà ga o. òun náà ni. ọ̀dà ẹ wá ní sùúrù gbogbo orúkọ tẹ́ ẹ tó kalẹ̀ yìí nìsín èwo ní tí Yorùbá ń bẹ. Àkànbí tí Yorùbá ni.
no Al-Mubarak ẹ tó bẹ́ẹ̀ ṣe tó nìsín ẹ mọ̀ pé ẹ tó orúkọ yẹn gan. Mustapha ẹdún náà kí lórúkọ tí náà. Olúwaṣọlá ló kọ mi. ẹ mọ̀ pé ẹ kì í ṣe Yorùbá báyìí ẹ gbọ́ orúkọ tẹ́ ẹ tó kalẹ̀ èwo ni ti Yorùbá mẹ́. Yorùbá ni mí tó yẹjú. bó o láti fẹ́ mọ̀ nísìn pẹ̀lú orúkọ tẹ́ ń jẹ́. ẹ sọ fún mi pé Àkànbí ìṣe Yorùbá àbí kí lẹ sọ. ẹ wo bí Àkànbí oríkì ni ẹ ti jórúkọ gangan Muhammadu náà sọ yín. Oríkì náà orúkọ kọ́ ni. jẹ́ wàá mọ̀ pé Muhammad tí wọ́n wá sọ yín orúkọ ẹlẹ́bọ ni. báwo ló ṣe jẹ́ orúkọ ẹlẹ́bọ ẹ sọ fún mi. yóò dà fún yín ẹ ní yàwèrè torí pé bàbá Ànábì ẹjọ bàbá Ànábì àti bàbá Ànábì àwọn tí wọ́n sọ Muhammad lórúkọ tẹ́ ń jẹ́ yẹn ẹlẹ́bọ ni one time yẹn. Evidence ò múlẹ̀ ẹ dúró náà ẹ bí n pé tó ti evidence ò múlẹ̀ orúkọ. ó yẹ ẹgbẹ́ dàkún ẹjọ́ múlẹ̀ sà. ẹ ṣeun ẹ sọ wípé bàbá Ànábì ẹ dúró náà ẹ sọ fún pé bàbá Ànábì àti àwọn fámìlì Ànábì ẹlẹ́bọ ni wọ́n ṣe ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni sà. ẹ sọ fún pé ẹlẹ́bọ ni wọ́n ṣé ìyẹn jẹ́ ẹlẹ́bọ kò ṣe ẹbọ ó papọ̀ mọ́ orúkọ ni ṣé Muhammad orúkọ ẹbọ ni. orúkọ ẹbọ ni. bẹ́ẹ̀ ló ti fi jẹ́ orúkọ ẹbọ ọ̀dà pé bàbá Ànábì jẹ́ ẹlẹ́bọ. yóò dà fún yín ìtumọ̀ ẹ̀jẹ̀ ń dá yín lóhùn ìtumọ̀ Muhammadu òun náà ni ọmọ tá a fi kí sí gidi. ó ṣe parọ́ ètò láyé ìtumọ̀ Muhammadu yẹn ẹ ti ń parọ́ ètò láyé. ẹ mọ̀ wípé hello Khalifa jọ mute ẹ bá mi sọ fún Khalifa kó mute. just me. ẹ jẹ́ kí Khalifa mute. orúkọ tí wọ́n sọ Muhammadu ẹ máa gbọ́ ṣé ẹ mọ̀ wípé nígbà tí wọ́n fẹ́ sọ Muhammad lórúkọ àwọn tí wọ́n sọ Muhammad lórúkọ wọ́n pa kájà owó òsì 9 sì ni wọ́n dẹ̀ gbé ara Kaaba ni wọ́n dẹ̀ ti sọ lóko tí wọ́n dẹ̀ sọ Muhammad ní látara pé ọmọ májẹ̀mú ni hello ẹ máa gbọ́ ọmọ tí wọ́n ti ń gbọ́rọ̀ rẹ̀ kó tó lé ní. Oh God. ó sì ẹ dúró just me mọ kéwù náà ẹni tó dẹ̀ mọ kéwù tó bá fẹ́ tú kéwù yóò tú pẹ̀lú kéwù. ó sì mọ kéwù lẹ́ ń sọ yẹn. Muhammadu nísìn kì í ṣe èdè Yorùbá. ṣé ó sì mọ kéwù. Yorùbá kọ́ ni ó fún wa pé ẹ farabalẹ̀ ẹ jẹ́ ń dá yín ẹ jẹ́ kí ó sì náà sinmi díẹ̀ ẹ dúró ó sì ẹ sinmi. So Muhammadu nísìn yìí tẹ́ ẹ bá tú ẹni àwọn tó kápájà àbí kílẹ̀ pé ni wọ́n lọ sọ lóko báwo ni túmọ̀ Muhammadu ṣe bó ṣe jọ bẹ́ẹ̀ ṣàlàyé fún wa kí ni ìpìlẹ̀ Muhammadu tó bá jẹ́ pé ìpakájà sọ ọmọ tí wọ́n lọ fi sọ lóko Muhammadu ọmọ májẹ̀mú ni tán ti ń gbọ́ pé ọmọ kan bọ̀ wá nígbà tó dé tí wọ́n rí pò ní nígbà tó fẹ́ sọ lóko Jago ó yá náà ẹ tú. pẹ̀lú yín sà mo wà pẹ̀lú yín sà. ẹgbọ́n sókè. ẹ tú túmọ̀ Muhammadu. ẹ tú Muhammadu ẹ má parọ́ fáwọn yẹn. mi ò láìkí báwọn afá ìṣe ṣe. tú Muhammadu má parọ́. kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà ẹ mọ bí èèyàn ṣe máa ń ṣe intellectual conversation ni ẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe. ìwọ ló ń dá ìwà every time tá a bá ti béèrè ó sàdá. ó dẹ̀ ń kó sí mi lẹ́nu ó ní kí n sọ̀rọ̀ tún kó sí mi lẹ́nu irú náà kí ni gbogbo yẹn. kí ni ìtumọ̀ Muhammadu tún fáwọn èèyàn gbogbo ọ̀fẹ́ gbọ́. mo fẹ́ kó ẹ ní tó gbọ́ rí ó dẹ̀ tún kó sí mi lẹ́nu. irọ́ ni ta ni ò gbọ́ rí. gígí irọ́ ló fẹ́ sọ irọ́ ló fẹ́ sọ. àwọn ọ̀dọ́ lè kéwù ni kí ni ìtumọ̀ Muhammadu. wọ́n máa kó ẹ nílé kéwù káwọn ọmọ pàkájà ni wọ́n sọ Muhammadu kọ. ẹ tún túmọ̀ Muhammadu. ṣé ìtumọ̀ Muhammadu yà wọ́n tó pàkájà. ọmọ ìlérí ẹ máa parọ́ sí báyìí ẹ tún Muhammadu. ẹdọ́nà òsì ẹsẹ̀ mi gan ni o àwọn ọmọ kéékèèké lẹ̀ ń gbé wá sókè wá bá mi bíbá yìí jẹ́ ẹ̀ bá sí. ọmọ tí sọ̀rọ̀ yọ mà nípa yìí ẹ̀wọ̀n náà wọlé kí bọ́ọ̀dù fún mi mo fara dà fún mi látàrọ̀ ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ ìlà kò tó bá mi sọ̀rọ̀ mẹ́ta. tálẹ̀ bá wí. ó fẹ́ provoke kí ló dé tẹ̀ ṣe báyìí náà mo ti sọ látẹ̀kọ̀ ẹ̀kọ́ fún mi ní stress ni ọ̀rọ̀ tí ò yẹ kó jáde mi àti ìrẹ́ ẹ̀kọ́ gbá àwọn ọmọ kéékèèké sókè. èmi ẹfẹmi àtètò ya láyé lẹ lórí Muhammadu ọmọ kankan fẹ́ pù fún iná gini mọ ọkọ. ẹ jẹ́ ó tú Muhammadu ẹ̀gbọ́n mi tó wà lókè yìí ẹ jẹ́ kó tú Muhammadu kó wá fún wa ní ọ̀nà tó gbà rìsọ́ọ̀tì sí àwọn tó pàkájà yín tá a fẹ́ gbọ́ nìyẹn ká everybody dẹ̀ fún láàyè kó ṣe
làákàyè la máa fi jọ ọ̀rọ̀ náà a máa fi làákàyè jọ ọ̀rọ̀ ni. ìwọ tó ní kí wọ́n ó yá sọ fún mi ojú láàyè fún wa. tí o mọ̀ pé ó yẹ kí n ti tú kíní ọ̀tá látàárọ̀ wọ́n ló ń kó sí mi lẹ́nu wọ ọ̀rá ṣéèkì yẹn. Oya ẹtu ẹya à ń gbọ́. má bínú ẹ má gbọ́ mi o ẹni sùúrù ó tún ti tan máìkì. ìtumọ̀ Muhammad òun náà ni ọmọ tí ó mọ bá wa yẹn ṣìgìdì torí pé ẹ máa gbọ́ mi ooo àbí ẹ lè tú sí ẹ máa gbọ́ ìdàkẹ́ ẹ tú sí ọmọ tí ó mọ bá wa yẹn ṣìgìdì àbí ọmọ ọpẹ́ ọmọ tí a ti ń retí tá a wá ń dúpẹ́ sí oyè ìmọ̀ ẹ̀yẹn tẹ́ ẹ máa tú sí gratitude oyè so àbí kẹ́ ẹ tú sí ẹni tá a mọ̀ kí la fẹ́ fi kí ṣìgìdì mọ́kà praiseworthy. oyè báyẹn ọmọ ẹni tá a mọ̀ kí oyè ìmọ̀ ẹ̀yẹn so gbogbo tí wọ́n sọ Muhammad yẹn orúkọ yẹn àfáà mi orúkọ tó sọ yíjọ súná orúkọ tó so mọ́ ṣìgìdì mọ́kà ni. tó bá ti láǹdì kó jẹ́ wá kí n wá sọ̀rọ̀ láǹdì tán. tẹ́bá ti fi máa sọ̀rọ̀ ẹ jẹ́ kí n gbọ́ o. ló ẹjọ́ kó láǹdì tán káwa náà wá sọ̀rọ̀ lé lórí kó má rọ papọ̀. só ti sọ tán só ti tú tán. Ẹ ti tú tán. kí n bá sọ̀rọ̀ kan sọ fún mi o èmi náà ti dé o. King Jago ẹgbẹ́ sọ̀gẹ̀. Ẹdúró ètò láyé ṣe ti tú Muhammadu tán. King Jago tó ti tú tán má sàkó lórí orúkọ yẹn náà tó ti tú Muhammadu tán. ẹni kí arákùnrin yẹn tú tiẹ̀ mo ti wá òkè ó yá tú tiẹ̀. ẹ jẹ́ kí n fi evidence yàn yín bíbá yìí ẹgbẹ́ mi síbi sùn. wọn ò kí ń gbé evidence ń bí o àwọn eléyìí ò ní jẹ́ evidence o bìlífù wọn ti dé pa. tó ti tú tán tó ti tú tán. Ẹtu fún wa ètò láyé ti tú Muhammadu tó ti tú tán tó ti tú tán. ẹ jẹ́ kí n ṣàlàyé rẹ̀ fún yín tí wọ́n bá ní meaning of Muhammad. Jágò dúró ṣé ètò láyé ti tú tán àti fún láyé ó ní ká fóun láyé àti wá fún láyé. ẹlẹ́ẹ̀kẹsàn tó máa bí mí nì ẹlẹ́ẹ̀kẹsàn tí ṣéèkì ó bí mí nílé. ó ní àníṣó ti tú tán sẹ́. Muhammadu tabani Muhammadu ọ̀rọ̀ Lárúbáwá kì í sọ̀rọ̀ Yorùbá so tábà ti fẹ́ máa tọwọ́ bọ yín tí òun ṣe ti wa wàá mọ̀ nípa ẹ̀ náà so wàá dẹ̀ béèrè lọ́wọ́ àwọn tó ní èdè bó o lẹ́sẹ̀ ń lò kí n tó lédè tí ò yí ọ. farabalẹ̀ interrupt rẹ nígbà tó ń sọ̀rọ̀ interrupt rẹ rárá interrupt ẹsẹ̀ rí báwọn a ní ẹ sọ fún kó dákẹ́ náà kó jẹ́ kí n sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ kó dùn rẹ tí mo ti sọ dàfà o mọ yerú rẹ tí mo ti. dákẹ́ wàlọ́ọ̀hì mo fọlọ́n búra tó bá jẹ́ ẹ̀fí yerú rẹ tí mo ti sọ dàfà. tó bá tó bá yá jáde sí Lárúbáwá gbà náà. ẹ já sílẹ̀ ẹ̀kọ́ fẹ́ jọ tó lọ́wọ́. ó fẹ́ sá lọ kúrò lórí Muhammadu. Muhammadu gbólóhùn Muhammadu èdè Lárúbáwá ó máa ń níbi tá a ti máa ń yọ wá ọ̀nà méjì ni tí a bá ti mú wá látara mọ́ọ́dí ìyẹn tá a ti ṣe lọ a mú wá látara masdar iṣẹ́ ṣíṣe gangan so farabalẹ̀ kó kẹ́kọ̀ọ́ nísìn so Muhammadu asilu rẹ̀ hamida ni ó dúpẹ́ abẹ́ni kàbí ká sọ pé hamudu ọpẹ́ ìkànnì méjèèjì so Muhammad ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn tábà wá ní Muhammadu ẹni tí ìmá dúpẹ́ ẹni ọpẹ́ rẹ̀ pọ̀ nísìn Yorùbá lè sọ pé asọmọ ní ọpẹ́ yẹmí nígbà tó bímọ yẹn tí ọmọ yẹn tó bí tínú ẹ̀ sì dùn sí tóhun bí lọ́mọ Yorùbá lè sọ ó lè sọ ọmọ ní ọpẹ́ mi pọ̀ nítorí pé ó ti bí kìíní ó bí kejì ó bí kẹta ó bí kẹrin ọmọ rẹ̀ pọ̀ sí ó wá dúpẹ́ pé ọpẹ́ mi pọ̀ lélẹ́yìí ò mọ̀ jẹ́ torí pé ọpẹ́ mi ti ń lékún lórí ọmọ kọ̀ọ̀kan so Muhammadu ọmọ tí wọ́n ń dúpẹ́ lé lórí wípé bàbá rẹ̀ kò bá láyé ìyá ẹ̀ náà bàbá ẹ̀ kò bàbá rẹ̀ ò bá láyé àmọ́ gbà tí ìyá rẹ̀ bí tán wọ́n ń dúpẹ́ pé àti ẹ̀ dúpẹ́ pé eléyìí náà ti ẹ̀ tún wáyé Muhammadu Lárúbáwá wá ní kankan wá gbọ́n tí Lárúbáwá mọ̀ sọ Lárúbáwá sọ pé àsìmáù la tu'allal lọ́dọ̀ wọn àwọn Lárúbáwá ní nígbà míì tún wá rè orúkọ kì í nítumọ̀ sáwa ní gẹ́gẹ́ bí ìṣesí tiwọn Lárúbáwá lè sọmọ wọn ní tí tó bá súnmọ́ làákàyè tiwọn ju làákàyè tiwọn lọ
so tá a bá fẹ́ tú èdè lárúbáwá àyàfi kó o kọ́kọ́ lọ mọ báwọn làwọn lárúbáwá ṣe ń ṣe mí lè fẹ́ tú yorùbá nìsín láì jẹ́ yorùbá ìdí mọ bẹ́ẹ̀ ṣe tú torí time farabalẹ̀ àbá tó láyé àti farabalẹ̀ tó láyé ẹjọ́ mi ẹjọ́ torí time àfa èyí ẹjọ́ tarọ́ tìrẹ ẹjọ́ farabalẹ̀ mi mo èyí tún tarọ́ Muhammadu tìrẹ látàárọ̀ ṣé wo ti di Kùránì ló ń tú ni ṣé bó ti tú farabalẹ̀ jẹ́ kí n parí ọgbọ̀n bá ìfẹ́ dá wa dúró sí ibà yìí ni. ètò láyé ọ̀nà bíi mẹ́sàn-án ètò láyé ẹja ṣe báyìí ẹja ó dọ̀ fún ẹjọ́ ṣé ẹ mọ̀ pé ọgbọ́n Bashir ètò láyé sọ lẹ́ẹ̀kan kí ọmọ pẹ́ ṣé ẹ kọ́ sọ́bẹ̀ kàbẹ́ mọ̀. ìrọ̀ àlí ìtúkùtù ló ti ẹ̀ ń tú olódo ni. jẹ́ ẹ̀ǹdì ọ̀rọ̀ tí bá ti ẹ̀ǹdì láàrin tí nǹkan ẹ ló ẹjọ́ Sheikh Ustaz ẹjọ́ mo máa bọ́lẹ̀ kóńbì ẹ máa gbọ́ olódo lọ ẹ máa gbọ́ ẹjọ́ ẹ ní sùúrù ẹjọ́ fẹ́mi àti ẹ̀ sílẹ̀ ẹjọ́ mute ìjọ ṣe ó ṣe ń gbọ́ tí nǹkan bá wá ní fa àlà tó jẹ́ mazidu bí arfin wahidi ní fa àlà yóò fa ìlú tẹ̀fún ìlàn mufa alu òun ni hamada yóò hamidu tahamidan muhammadu oye ibẹ̀ yẹn níbi tí muhammadu wà yẹn níbi tí muhammadu wà yẹn ṣé má fún òun lù ní àbí fáìlù ní n tó wà ní fa àlà ó yé báyẹn so èmi wà níbí gbogbo ọdún ayé mi mo fi sọ àwọn èèyàn de ìtàfà ni òun ló fi ń dùn mí sìn ó yé mo wá ń tún muhammadu nípò má fún ẹlò mo wá ń tún muhammadu nípò má fún òun lù ìwọ wá ń dá mi padà sínú fáìlù tí kí Muhammad jẹ́ fáìlù ni ó lóore fún ni àbí kó jẹ́ mọ̀ fún lù ní mìsánù yẹn ẹ lè fẹ́ kó ìbá Muhammad òun náà ìbú náà lẹ́tùmọ̀ bùtẹ́mọ̀ ó yé báyẹn so ṣùgbọ́n ibi tí mo hello tẹ́lẹ̀bọ làwọn bàbá nẹ́bí àbí wọn ṣe ẹlẹ́bọ ẹ prúfù mi kí n kó bí ìjàre tó bá dijọ́ mi á tún máa yanjú ẹ ṣẹlẹ́bọ ni wọn àbí wọn ṣe ẹlẹ́bọ káfí yẹn kó lẹ̀. ṣé béèrè yẹn ó ní di rìsáàcì nínú. níta torí ẹ̀ wá ǹdọ́ ní sùúrù àfàmì ẹ̀jọ́ ní sùúrù ṣẹlẹ́bọ ni wọn àbí wọn ṣe ẹlẹ́bọ. ẹ̀dùn ihun tí à ń tú Muhammadu tí a gbé wá tí ẹ̀ tú àti lọ bí wípé ẹlẹ́kọ̀ọ́ sí ẹni tó mọ̀ wípé àwọn òbí tẹ̀bí tá a gbà débẹ̀ nìyẹn ṣe ti gbàgbé ni tí mo lórúkọ ẹlẹ́bọ lẹ́yìn jẹ́. ìgbàgbé ẹ dúró àwa sì ní jẹ́ oyè wípé kì í ṣe orúkọ ẹlẹ́bọ bẹ́ẹ̀ títú yẹn bí wọ́n ti ń sun. àwọn wo ni wọ́n sọ Muhammad ló kọ. àwọn wo ni wọ́n sọ Muhammad ló kọ ẹ dákun Jago ẹ pick up. ìtú títí yẹn. ṣé ẹ fi ètò dáhìí náà ẹjẹ́ mi àti ìjọ sọ̀rọ̀ báyẹn jọ. ó yá mò ń gbọ́. Mr. Sheikh hold on to yín now bàbá mi tó láyé sọ pé kẹ́pẹ́ fún wa wọ́n sọ fún mi pé orúkọ ẹlẹ́bọ ni Muhammad ṣùgbọ́n ẹ deny rẹ̀ ìbéèrè mi tó máa lọ nísìnyí báyìí ni wípé ìgbà tí wọ́n bí Prophet Muhammad ṣé mùsùlùmí ni wọ́n àbí ẹlẹ́bọ. nígbà tí wọ́n bí àlẹ́bí. ṣó ti sọ̀rọ̀ tán. ṣé kò yá sí ló ti sọ̀rọ̀ náà ẹ jẹ́ kí ó ti sọ̀rọ̀ látàárọ̀. ẹ jẹ́ kí ó sì sọ̀rọ̀ ẹjọ́ ṣé ẹlẹ́bọ ni wọ́n gbà náà àbí mùsùlùmí. ṣáà nẹ́bí Muhammad ṣé ń gbọ́ mi. ṣáà nẹ́bí Muhammad lẹ́ sọ wípé ṣé ẹlẹ́bọ ni àbí ta ni. àti wọ́n bí Prophet Muhammad ṣé ẹlẹ́bọ ni àwọn ẹbí rẹ̀ àbí wọ́n ṣe ẹlẹ́bọ. ṣé wọn ẹbí ànẹ́bí àbí ànẹ́bí. ṣé ẹlẹ́bọ ni wọ́n àbí wọ́n ṣe ẹlẹ́bọ nígbà tí wọ́n bí. kò sẹ́ni tó mọ̀ wípé àwọn fámílì ànẹ́bí ẹbọ ni wọ́n ṣe. ìgbà tí wọ́n wá ń ṣe ẹbọ kan tó bí Muhammad yẹn sígbà tí wọ́n fẹ́ bí tí wọ́n fẹ́ sọ sórúkọ mùsùlùmí wọ́n sọ ní àbúrúkọ ẹlẹ́bọ ńgbà náà. orúkọ mùsùlùmí ni wọ́n sọ ànẹ́bí orúkọ ànẹ́bí ó wá pọ̀ ní orúkọ ni ṣé ẹ ti fẹ́ gbọ́ ṣé ń gbọ́. orúkọ àti pé ẹni tó ń ṣe ẹbọ wà lóòótọ́ sọmọ ẹ̀ ní ọmọ orúkọ mùsùlùmí sílẹ̀ fún wa. kí lè rí ẹ gbọ́ ànẹ́bí Muhammad. ṣé pé àwọn tó ń ṣe ẹbọ àwọn tó máa ń bọ́ wọn àti ìmọ̀tá pé ní Islam ṣùgbọ́n ẹbọ ni wọ́n ṣe àwọn tó ń ṣe ẹbọ yẹn báwọn ṣe orúkọ mùsùlùmí. ìjẹ́bi náà fẹ́ jẹ́ oyé yìí ni pé káàdì ó sì ẹ jẹ́ ràn yín lọ́wọ́ lórí ìbéèrè yẹn ẹ jọ.
ẹ jẹ́ fún ẹ ní èsì kan níbẹ̀ yẹn ohun tí mo fẹ́ jẹ́ ẹ̀mọ́ ni wípé ṣẹ̀mọ̀ àwọn ìran ànábì Abdullahi wọn yìí ṣe Yorùbá wọn yìí ṣe Hausa wọn yìí ṣe Fúlàní Lárúbáwá ni wọn ṣe fẹ́ mọ̀ bẹ́ẹ̀ yẹn náà. wọ́n sọ ní orúkọ mùsùlùmí báwo lè tó ṣe bọ́ sí sọmọ lórúkọ mùsùlùmí ẹsẹ̀ ẹ̀sìn fún wa. ẹ̀dúró ta ló sọ fún yín ta ló sọ fẹ́ yìí. ó sì ti ràn yín lọ́wọ́ náà. ta ló sọ fún yín gbogbo Lárúbáwá ẹgbọ́n mi gbogbo èèyàn jẹ́ Lárúbáwá gbogbo Lárúbáwá kọ́ ló jẹ́ mùsùlùmí o ẹ fara balẹ̀ ṣé ẹ gbọ́ mi. ó wà náà àwọn Lárúbáwá tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tó jẹ́ àwọn ìran fún àwọn aláwọ̀ funfun tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tí wọ́n sì ń sọ èdè Lárúbáwá kì í ṣe gbogbo àwọn tí wọ́n wá ń sọ èdè Lárúbáwá náà ni wọ́n fún wọn lórúkọ mùsùlùmí. Hosti ǹjẹ́ orúkọ Muhammed yẹn ṣé wọ́n ti ń jẹ́ ká tó bí Muhammed. Ànábì Muhammad. ó sì ẹjẹ nkún yín lọ́wọ́ náà. ṣe ń gbọ́ báwo náà pé ká ànábì Muhammad tó wáyé ẹ sọ wọn ànábì tó ti dé fún mi náà. ṣé kí n fún yín ní ẹ̀rí pé wọ́n ti ń jẹ́ orúkọ yẹn ká tó bí Muhammed. ẹdúró náà ká ànábì Muhammad tó wáyé ẹ sọ wọn ànábì tó ti wáyé fún mi náà. màá fún yín ní ẹ̀rí pé orúkọ Muhammed yẹn ti ń jẹ́ kó tó di pọ́n bí ànábì báyìí. ẹdúró náà bàbá ànábì kí lórúkọ ẹ̀. Abdullah. ẹ ṣeun Abdullahi náà orúkọ mùsùlùmí ní àdúgbò mùsùlùmí kan. a lọ sí ibẹ̀ yẹn a máa gbé débi pé ẹbọ ni wọ́n ń fi Allah sí ẹbọ ni Allah ní ìgbà náà adé fún yín lẹ́rìí. ní gbèdébì kan ẹ tẹ̀lé mi bí mo ti ń bá yín lọ. ṣé ẹ ń gbọ́ mi. ẹni tó ṣe ẹ máa gbọ́ ẹ ó dàn kì í sọ́kọ mùsùlùmí ẹ ó dàn bàbá ẹ ó dàn ta ló invest in Islam which is Prophet Muhammad ló dá Islam sílẹ̀ kọ́ndẹ̀ tó bí Muhammad náà ti ń jẹ́ Abdullah torí pé àṣàlù wọn ni Allah. ẹgbọ́ káàdínẹ́bì Muhammad tó wá ṣé ń gbọ́ mi káàdínẹ́bì Muhammad tó wá làwọn èèyàn ti ń ṣe ìsìlámù àmọ́ kì í ṣe zọ̀hìrì náà bí ń ṣe ẹ má jẹ́ sọ lábá pé wọn ò gbé sójú. ẹ má jẹ́ kí wọ́n máa lọ́ọ̀yà yìí. ṣèyíkì ẹ̀ ó dán ṣé kí n fún yín lẹ́rìí wípé ẹbọ ni Allah tí wọ́n fi ń sìn ní ìgbà náà àbí kí n má fún yín lẹ́rìí. ẹ̀rí wo lẹ fẹ́ mú wa fún wa nínú Al-Qur'ani ni àbí. ẹ fẹ́ evidence àbí. kò sí evidence kan tó jẹ́ story tẹ́ mú wa sírì fún wa tí ò bá ti sínú Al-Qur'ani ẹ mọ́ mú evidence. yóò fún yín evidence báyìí wípé mo bọ̀ màá fún yín evidence báyìí wípé wọ́n ti ń bọ́ kó tó di pé Islam bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹbọ. tẹ́ bá rí pé ẹ fẹ́ rí mú wọ̀rí. abẹ́ fẹ́ rí. ẹgbẹ́ wọn bọ kí ni. Allah àti Hajar al-Aswad nígbà tó ti sí Islam máa dẹ̀ fún yín lẹ́rìí báyìí. kí ni wọ́n bọ Allah kí ni Hajar al-Aswad tí ó jọra wọn ni. ẹ̀rí tí n bá ti rẹ́ẹ̀rí wá ṣé mọ̀ mí ìbọn tí n bá ti rẹ́ẹ̀rí ó ti tán. ẹ̀rí tẹ́ bá mú wa fún ẹjọ́ jẹ́ nínú Al-Qur'ani tí ò bá ti sínú Al-Qur'ani ẹ mọ̀ mọ́ ẹ̀rí kan wá. ẹ fẹ́ kí Al-Qur'an sọ pé sìgìdì ní Allah àbí. nígbà tẹ èyí tẹ̀ ń sọ yìí kì í ṣe nǹkan kan tó múlẹ̀ ọ̀rọ̀ gbé ilẹ̀ fẹ́ gbé abí. ẹ jẹ́ kí ṣèyíkì yẹn ní ìmọ̀ tí ẹ jẹ́ kó sọ̀rọ̀ bóyá kẹ́yìn mútu fún wa because ó dàbí pé à ń ṣeré ni à lè ṣeré. ẹdúró ẹ tẹ̀lé mi o. ẹni sùúrù kí ló dé tí ẹ ń sọ pé Kùránì nìkan ló gbọdọ̀ sọ̀rọ̀. ẹ ti ń gbọ́ mi. mo wà pẹ̀lú yín. ẹ ń sọ pé Kùránì nìkan ni kó sọ̀rọ̀ gbogbo ń tẹ̀ ń ṣe nínú Islam kì í ṣe nínú Kùránì nìkan ló wà ní alátẹ̀kan. ẹdúró ètò láyé bàtà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa kí lè sọ. tí mo sọ bíi ti báwo. ẹ sọ wípé gbogbo ọ̀rọ̀. ẹ̀kọ́ tí mo fẹ́ ẹ máa gbọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mú lápapẹ̀ yẹn gan ṣé mo fẹ́ padà mọ́. ẹdúró náà ẹ sọ wípé gbogbo ọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sí Al-Qur'ani irọ́ ni àbí ẹ̀yin sọ bẹ́ẹ̀. ó wá yẹ kẹ́ ẹ béèrè pé àwọn wo ló ka díìsì kí wọ́n kọ yín torí ìdí tí mo fi gbé wá fún yín nìyẹn. kò nídìí ẹ rẹ́dì láti lẹ́ẹ̀nì lára mi kémi náà lẹ́ẹ̀nì lára yín ó sì ẹ nídìí gbogbo èyí. kò sí gbọ́ àlàyé tó fẹ́ jẹ́ ẹ̀mọ̀ ní pé. ẹ ju àwọn bébí lọ ẹ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ ètò ìlàyé mọ̀ wọ̀rí ojú gbélé lọ jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kí n handle ẹni yìí. ó rìn àfà ẹ má gbọ́ má bínú sáà ẹ má jẹ́ kí n tẹ̀lé ayé stress ara wọn ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀. mo béèrè kan lọ́wọ́ yín pé kó tó di pé mo bẹ̀rẹ̀ jù sá kó tó di pé ẹ̀sìn Islam bẹ̀rẹ̀ ṣé ẹbọ ni wọ́n sìn nínú Saudi Mecca mo bọ̀ ṣé ẹbọ ni wọ́n sìn Mecca àbí kì í ṣe ẹbọ ẹ dá ìbéèrè yẹn. agbogbo alamọ̀ wípé ẹbọ ni wọ́n sìn nínú Kaaba.
ẹbọ ni wọ́n sìn bẹ́ẹ̀ àbí kìí ẹbọ ọ̀dà tó bá jẹ́ pé ẹbọ tí n bá fún yín ní ẹ̀rí mo bọ̀ ẹjọ́ ó tẹ̀lé ayé mo bọ̀ ọ̀dọ̀ yín yẹ kò tí n bá fún yín ní ẹ̀rí wípé wọ́n ti ń bọ Allah àti Ajali Aswad nígbà tó ti sí Islam ṣé tí n bá fún yín lẹ́rìí kí lè máa sọ báyìí. ẹ̀rí wo lẹ fẹ́ fún mi. síbi screen ẹgbẹ́ mi síbi screen. ẹ̀rí wo ni ẹ̀rí alukurani ni àbí ẹ̀rí. Afa Mustapha. ní evidence ẹ jẹ́ kí n gbé evidence wá bá ìjọ. Ẹ fi wọ́n lẹ̀ kan fún wa ní evidence yẹn ẹ mú evidence yẹn wá. síbi screen ẹgbẹ́ mi síbi evidence yẹn wá ẹja rí bilayi hali. ó fi ẹ mú wa. ẹgbẹ́ jágbó síbi screen ẹ jọ. kíní yẹn ṣe kí àwọn èèyàn wa ẹ mọ̀ pé a ti lọ sọ́kèjì kíní ẹ jẹ́ kíní yẹn ṣe kí a ká lè tẹ̀ rando àti tàbí láfàá yìí tán bá ó pùn jọ mi á tún máa tẹ̀síwájú.